lọ́jọ́ Monday ẹ̀yin dà ẹ́ dákẹ́ ná etí kì í gbé tiẹ̀ wá gbọ́ tuntun ọjọ́ tọ́lọ́run ṣẹ̀dá àwọn igi ńláńlá lọ́jọ́ yamani stain ọjọ́ tó péye lórí lọ́jọ́ ajé ọjọ́ tá a bí aṣáájú ẹ̀dá ànábì tí jó sẹ́ná ṣùgbọ́n o ẹlẹgẹ́ ni ọ́ tó bá ṣe pé ọjọ́ Monday ni ìwọ wá sáyé yàgò fún iṣẹ́ tó bá le koko bí ojú ẹja iṣẹ́ òwò ṣíṣe ni ó fi ṣàfikún ọ̀nà rẹ irú yìí a máa mọ àmọ̀jọ́ ọ̀nà òwò ṣe púpọ̀ púpọ̀ aago ló larú àlùkò ló lóṣù lékeleke ló nìkẹ́ fún irú yín bá báyẹn dùn kọkọ̀ èyí ló máa ń jámọ́ lọ́wọ́ aládìí ọmọ nìyí odùn bá dòwò pọ̀ gbogbo ara lẹ́bi sajẹ́ bí sásẹ́ fún ìwọ ṣáà ti yàgò fún ìwà olè àtòròjú tó lè mú ọ fà sẹ́yìn ìgbé orí omi kì í dúró èrò rẹ kì í dúró lójú kan ṣoṣo fìrìpé níwà rẹ tún máa ń yí gẹ́gẹ́ bí ọ̀gá tí ń pàwọ̀dà àti bí ọyìn ní ọlá tó ń la ọ bí ẹni ńlá yín a kì í bímọ ní rè kó pò sí owó abẹ́sẹ́kẹ́lẹ́ ni ònírọ̀ ni àbí ọ̀bẹ idẹ a kì í bímọ ní Monday kó mọ̀ lè rájé ọjọ́ tá a lè dáwọ́lé ohun owó ni ṣùgbọ́n bí okùn bá wá ń dejò mọ́ ọ lọ́wọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jà tìní àwẹ̀ funfun làwọn àwẹ̀ wọ̀nyí o a kì í jẹ ẹ̀kẹ́ ẹlẹ́mìí pẹ̀lú tó bá tara ẹ̀kẹ́ ẹlẹ́mìí wá sáyé bí ẹyin mílíkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ar-Rahman Ar-Rahim ni wọ́n yóò máa ṣe òkà orúkọ rẹ pẹ̀lú orúkọ màmá rẹ tó bí ọdà sáyé ẹ̀yìn irun wákàtí ńláàdúrà gbìyànjú láti pa adìyẹ àkùkọ bọ́jọ́ bá pé kó sì tún ṣe ìrẹsì fún àpèjẹ èèyàn ẹ wá gbọ́ ọ bóyá wọn kì í ṣe mùsùlùmí kò sí bá ti ya aró kúrò lómi egungun ò gbọ́dọ̀ yẹran ìkara wọn ò gbọ́dọ̀ yàgbí láyé bí olúwo ìyàtọ̀ tó fi délẹ̀ Sàúdí àwẹ̀ funfun kò wọ́n lọ́rọ̀ rẹ ìwọ yóò máa fi iyọ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún ṣe sàárà lójoojúmọ́ títí dọjọ́ tó máa tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ pẹ̀lú àwẹ̀ o ẹni má dá àti ṣúdá ní ọ̀sọ̀rọ̀ sáfò alẹ́ rò pé yóò sáni lọ́gbọ́n kó fi ṣùtani lọ́rẹ ọ̀rọ̀ mi lè díẹ̀ ṣùgbọ́n ìwúlò bẹ èrè mi kọ́ ẹni tí ò bá lè gba àwẹ̀ kó wá ní tó lè gba àwẹ̀ láti ṣèrànwọ́ rẹ má gbàgbé o gbogbo jíjẹ mímu ẹni ọ̀hún dandan ni fún ọkọ ṣètò ẹ̀ ọmọ tá a bí lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday yá mùsùlùmí ọjọ́ ńlá iṣẹ́ tó péye lóyún lọ́dúnmáre fi ṣe ọjọ́ tó lù wá ń ṣẹ̀dá àwọn èso àjàrà èso gbogbo ayé lọ́jọ́ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ dákẹ́ ẹ má pariwo ewì àkànní bàbá Múdàsírù bó ti kú fọ́gbọ́tọ́ èdè bàbá Haruna bàbá Àdìsá ó kú fún làákàyè fẹ́ni tó bá lóye ẹ fetí sílẹ̀ kẹrò ń wí nílé gbogbo ọmọ tá a bí lọ́jọ́ Tuesday gíga là á gbọ́jọ́ òkè lẹ́yẹ fọhùn onípò gíga ni ìwọ jẹ́ ṣé bí ọjọ́ ìṣẹ́gun la bí ẹ ìrẹ kì í bìkítà rárá ó ní ọ̀pọ̀ okun pẹ̀lú agbára ìtagìrì ṣùgbọ́n o yàgò fún ìwà wọ̀nàwọ̀nà bí epo gbígbóná àìfarabalẹ̀ olórí àrùn ìwà ni kó sọ́dọ̀ táàrẹ ìpadà sẹ́yìn èrùwà làwọn ìwà wọ̀nyí lè mú wá ó lè fa ìdálọ́wọ́kọ̀ ọ̀tá tó bẹ fún ẹ ó pọ̀ rẹ́rẹ́ bí omi òkun àtomi ọ̀sà ó dì tó o ní bá àwà sábà ṣùgbọ́n o orí aṣẹ́gun bẹ fún ọ ju àwọn ọmọ mìíràn lọ ìgbà ọkọ́ ìgbà àdá tó bá òkè dìtẹ̀ àìmọ̀ wọn ara ní òrùlé ní lékè ilé igbá ní lékè omi ìwọ ni wàá lékè ọ̀tá pẹ̀lú òdì bí wọ́n ṣàṣàṣà orí rẹ kì í gbọ́ àṣàṣì kì í ran bèbí ìwọ pàápàá o lè ṣògùn fúnra rẹ kì í tètè jẹ́ fẹ́ràn iṣẹ́ ara rẹ ju sí ọba lọ ìgbà tó bá bẹ̀rẹ̀ ọmọ ní bíbí lówó rẹ̀ ó yapa bí omi ẹ̀mí gígùn bí igba kànga ní ọ̀rẹ́ ni yé fẹ́ràn ọmọ ju àwọn òbí tó bí ọ̀dà sí dúníyàn ṣùgbọ́n o Màlíkì Yámì Dìínì làdúrà tó bá ọmú bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ Tuesday máa wọ́n àgbàdo funfun fáwọn dábàá títí dọjọ́ tó máa ṣe sàrà àkùkọ aláwọ̀ mẹ́ta ní sàdákà bọ́jọ́ bá pé bọ́ọ̀ jẹ́ mùsùlùmí bọ́ọ̀ jẹ́ ìgbàgbọ́ ẹ̀rín ọ̀yàtọ̀ tó fi délù ẹ̀gàn ẹ̀yìn ní wákàtí nàdúrà rẹ dandan ni wàá mókè ọjọ́ Tuesday yìí o òru rẹ̀ làwọn èmèrè gbogbo àgbáyé máa ń ṣèpàdé gbogbogbò ó lójú àjẹ́ tó lè jáde lọ́jọ́ ọ̀hún ọjọ́ aṣẹ́gun àjẹ́ tí ò bá gbójú tó bá jáde ẹyẹ rẹ̀ á ti dèèyàn alẹ́ ní kò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ló dín fáfún ẹni tó nànà àgbàrá lásìkò ẹ̀rùn ẹ̀ rí bí àtòkèrè lólójú jíjì tí mẹ́kú sun ẹrù rí ọ gbọ́dọ̀ dànù kó tó mẹ́rù jì ọmọ tá a bí lọ́jọ́ àlàrúbá yàmọ̀ làrúbíà ọjọ́rú ọjọ́ tó lù wá ń ṣẹ̀dá ìmọ́lẹ̀ pẹ̀lú òkùnkùn iṣẹ́ tó ga dọ́gba ló ní fọjọ́rú ṣe ọjọ́ Wednesday ọjọ́ ìpìlẹ̀ rere gbogbo ọmọ tá a bí lọ́jọ́ ire ẹ wá gbọ́ mi èrìgì là ń mọ̀ ká tó mọ̀ kókóró ọjọ́ tó bí ẹ ló yẹ kó o mọ̀ kó tó bẹ̀rẹ̀ ìrìn àjò ó ní èrò pẹ̀lú làákàyè tó péye lórí wọn a máa gbọ́ bí aṣarun làákàyè rẹ̀ bíi ti
kọ̀lọ̀kọ̀lọ̀ láàrin ẹranko ṣé bí ọjọ́ Wednesday lábí ẹ gbìyànjú kó ní ẹ̀kọ́ kíkọ́ nìmọ̀ tí wọ́n ò fi jẹun làákàyè àti ọpọlọ tẹ́dùmàrè fi jíkì rẹ a máa rọ̀ mọ́